ààrẹ mùsùlùmí gbogbo ìlú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn ẹni tó jẹ́ olórí gbogbo mùsùlùmí ní ìpínlẹ̀ ọ̀yọ́ alhaji abdulganiyar àtàndá owódùn ní ó mà ti sọ̀rọ̀ lórí ìjà tó ń lọ láàrin ṣọ̀ún ìlú ògbómọ̀ṣọ́ ọba ghandi afọlábí ọláoyè orúmọgẹgẹ kẹta àti ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ ìmáàmù yunus toliat olùṣínà ayílára tó sì jẹ́ kó di mọ̀ yìí pé ìjà ẹbí àti ìjà àbòsí ẹni ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ ń jà àti pé àwọn táwọn jẹ́ mùsùlùmí ìlú ògbómọ̀ṣọ́ àwọn gan-an làwọn kò fẹ́ ìmáàmù ní ipò tó dìmú mọ́. Bí ẹ kò bá gbàgbé ẹ rántí pé ara òrókun àrò rẹ̀ di ẹ̀lọ́rọ̀ ìmáàmù ìlú ògbómọ̀ṣọ́ àti kábíyèsí ọba orúmọgẹgẹ kẹta ló dà báyìí kódà tí ìmáàmù tó ti gbé kábíyèsí lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn yìí pé ó fẹ́ fagídí yọ òun kúrò ní ipò ìmáàmù. ṣá o ọ̀rọ̀ tí kábíyèsí olúgbọ́n àti ìlú orílẹ̀-ègbọ́n lògbómọ̀ṣọ́ ọba francis alao ṣẹ̀ṣẹ̀ fi síta níbi tó ti jẹ́ kó di mọ̀ pé ẹ̀yìn máàmù ògbómọ̀ṣọ́ lòun wà ní tòun àti pé ọba kan kò láṣẹ láti dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn tàbí lórí máàmù ìlú. ó ní ẹni tó jẹ́ olórí gbogbo mùsùlùmí ní ìlú ògbómọ̀ṣọ́ èèyàn ààrẹ mùsùlùmí ìlú ògbómọ̀ṣọ́ alhaji abdulganiyar àtàndá owódùn ni ló máa ń fèsì sí i. ó ní kí olúgbọ́n kó má máa dá sí ọ̀rọ̀ tí ò bá mọ̀ ń pẹ́ oní bàbá náà ó kàn fẹ́ káwọn èèyàn mọ̀ ni ó sì fẹ́ kí wọ́n gbọ́ orúkọ ẹ̀ nú ìròyìn èló fi ń dá sí ọ̀rọ̀ tí kò ní òye ní ipa ẹ̀. alhaji abdulganiyar àtàndá owódùn ní in tó ń ṣẹlẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ ṣọ̀ún tàbí ọ̀rọ̀ ẹ̀sìn christian tàbí pé bóyá ṣọ̀ún jẹ́ ọmọ àjọ rìdíìmù tàbí pásítọ̀. ó ní tó ṣẹlẹ̀ ni pé nígbà tí wọ́n yan ìmáàmù toliat fún ṣọ̀ún tó wàjà èèyàn ọba jimoh ọládùnní oyèwùmí ajagungbadé kẹta ó láwọn ẹbí ayílára tí ipò ìmáàmù náà kàn àwọn ló mú ẹ̀sùn wáyé pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kì í ṣọmọ ẹbí àwọn àti pé ẹni tí ò ń ṣọmọ ẹbí àwọn ò lè lọ ṣojú àwọn. ó ní ìdí èyí ẹni kábíyèsí ṣe gbé ìgbìmọ̀ oníwádìí dìde láàrin àwọn mùsùlùmí láti ṣèwádìí tó sì ní ìwádìí àwọn sọ fún ìmáàmù àgbà pé kó padà sí àárín àwọn ẹbí ẹ̀ kó lọ yanjú ara ẹ̀ ṣùgbọ́n tani ìmáàmù kò ṣe bẹ́ẹ̀. oníbàwò wá lọ́rọ̀ ṣe papọ̀ mọ́ kábíyèsí jẹ́ pásítọ̀ jọ rìdíìmù tí ìmáàmù pariwo kiri. ó ní tó tẹ̀sẹ̀ ni pé látọ̀dọ̀ hintin ẹni ṣọ̀ún ìlú ògbómọ̀ṣọ́ láti kọ́ mọ́ṣáláṣí àpapọ̀ ìlú ògbómọ̀ṣọ́ tó wà lọ́jà àgbo. wọ́n ní ṣọ̀ún bóyá ó jẹ́ mùsùlùmí ni o kìrìsìtẹ́nì tàbí ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn ló ní mọ́ṣáláṣí tí ìmáàmù àgbà tó ti ń kírun tó sì ní ìgbàkígbà tó bá wù wọ́n náà lè fi ìmáàmù tàbí yọ kúrò níbẹ̀ àti pé ìmáàmù tí ò bá fẹ́ gba àṣẹ lọ́wọ́ ṣọ̀ún ó gbọ́dọ̀ fi mọ́ṣáláṣí náà sílẹ̀ nítorí pé mọ́ṣáláṣí náà ìná fi ń pè ní ìmáàmù àgbà. alhaji owódùn ni wàá jẹ́ kó di mọ̀ pé ọba ghandi afọlábí ọláoyè nǹkan ló lóun fẹ́ ìmáàmù àgbà ó ní gbogbo àwọn táwọn ń ṣàkóso mùsùlùmí ní ìlú ògbómọ̀ṣọ́ ìyẹn ìgbìmọ̀ àfà àti ìmáàmù lógbómọ̀ṣọ́ ni làwọn láwọn ò fẹ́ ìmáàmù náà kí àwọn sì fẹ́ kó lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ lórí gbá àwọn ọmọ àwọn mọ̀lẹ́bí ayílára bó ṣe pé ní ọmọ àlè pé kì í ṣe ojúlówó ọmọ ẹbí àwọn.